Welcome to Kábẹ̀rẹ̀ Mọ́rẹ́ TV àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Ṣebí lágbára, ẹ̀mí wí, ẹ̀sìn mégbò. Ẹja sígun wa, ó bà wá lé. Ó sígun wọ̀. Kí ló dé? Tẹ̀lé náà mi ní sẹ́kù. Iṣẹ́ ọba rẹ̀ kò sé kàn. Ogun náà fẹ́ wọ jàmbó ní mẹ́mu tábà. Yẹ́pẹ́! Àyùbọ̀ lọ́wọ́ yẹnu. Mo fẹ́ kí àdó ó gbé àdó mi. Lánàá kó gbé wọn mi. Àbẹ̀bí, ṣé tó bá ń pa kúkúrú tó ń pa kúkú? Ṣé bí àwọn ọmọ tòun ìyálóde yìí? Ó yá ṣubú lẹ́ẹ̀kú. Èmi obìnrin méje ń jagun mọ́ntè. Ibi tá ti ń ṣe la ti ń jẹ owó POS. Ibi tá ti ń ṣe la ti ń jẹ owó POS. Àwa ò lọ́nà méjì ju ká ṣiṣẹ́ wa lọ owó POS. Ọ̀nà fún lọ́nà owó POS. Ẹni òdùmọ́ kò gbọ́dọ̀ sọ pínrín rárá owó POS. Àwa ló ń sọ lọ́wọ́. Papa, you are old enough to go and rest. It's time for your retirement. Ẹ fi àwa ọ̀dọ́ sílẹ̀ ká ṣe àwa ọ̀dọ́ ló kàn báyìí. Ọ̀dọ́ làwọn èèyàn ń fẹ́ náà ẹbí ń paráàlú. Gbọ́, ìwọ ò lè ṣe ìjọba ìlú yìí. Ó tó bẹ́ẹ̀. Ọmọdé ni ẹ́ ò láyà kẹbọ̀jẹ̀. Àgbàlagbà ò dẹ̀ lè fèrègì jòbè. Ṣé kìí ṣe wọ́n lọ sọ pé ó lo aago kan fún 17 years? Irú ẹ̀ ti pọ̀ jù. Ó lè ṣe nǹkan kan tó bá wá rò pé ó dáńtọ́ láti ṣe ìjọba àwa ara wa orílẹ̀-èdè tá a wà yìí. Arákùnrin, jẹ́ ká pàdé ní field. 100. Ẹ jẹ́ ká lọ. 100. Youth ló lè deliver orílẹ̀-èdè a bá pàdé lórí field. Bóyá wo ló lè ṣe àbẹ́ mi? People will justify. Àwọn èèyàn máa dìbò wọ́n ti mọ̀ tán now. Boys, let's go. Wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́rin bá ń dùfẹ́ èèyàn kan ni ó gbafẹ́. Bẹ́ẹ̀ ni mẹ́ta bá ń dùfẹ́ o èèyàn kan ló máa gbafẹ́. Bẹ́ẹ̀ ni méjì bá ń dùfẹ́ o èèyàn kan ni ó gbafẹ́. Mo ti gbogbo akẹgbẹ́ mi sẹ́rí arákùnrin tó jókòó ọmọ Sàléwá lórúkọ rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọmọ bíbí inú Ìyàgbó kan ni.
ìgbà tá à ń bọ̀ wọ́n gbà wá ju ṣọ́ọ̀bù. wọ́n ní màmá ní káwọn tẹ̀lé wọn mi wá sí mítìn pé àwọn ò ní lè wá torí ó tẹ àwọn díẹ̀. wọ́n ṣàfihàn gbé bẹ́ẹ̀ tàbí ẹ̀bẹ̀ ọlọ́run àfọwọ́ rẹ̀ pẹ̀lú ìgbà. wọ́n ní kí wọ́n bá wọn pẹ́ sí mítìn sódà má lè san owó tẹ máa ń dá yẹn. ìyẹn náà dà ọ̀rọ̀ dá bẹ́ẹ̀. so ọlọ́run àṣà mi wà ọ̀rọ̀ pé gbogbo ẹgbẹ́ olùkí súnmọ́ àwọn olùkọ́ wá sí i. ní àwọn olùkàgbé kó sí ṣọ́ọ̀bù ni ó ti sú mi ní ìtì ẹ̀mọ́ gẹ́gẹ́ bí fẹ́ ṣe mọ́ ẹ̀yin kí la fẹ́ ṣe sí gbogbo ilé ìbáyẹn sí. gbogbo alárí bó ṣe ń lọ lù yìí níjó ṣùwà náà ni tó bá ṣùwà ó rẹ̀ wá ni gbogbo alárí ìzámọ bó ṣe ń lọ lù á ó kún fàdúrà ni àbí báwo á ó kún fàdúrà ni àjẹlẹ ní káwọn tó ń gbowó ní báǹkì kọ́ mọ́ gbowó wọn mọ́ àwọn ló mọ bó ṣe ń ṣiṣẹ́ owó wọn àwọn ọmọ bó ṣe máa gbà á àbí báwo ni màámi. ohun tó ṣẹlẹ̀ sí ni pé àdúrà lọ̀rọ̀ wa kún fún báyìí àdúrà ló yẹ ká mọ gbà àdúrà ní gbà agbára kì í gbà o ẹ jẹ́ ká kún fún àdúrà báyìí ni torí gbogbo bó ṣe ń lọ yìí kò tiẹ̀ jẹ́ nìkan kan mọ́. ẹ wò mí ẹ mọ jẹun kúrò tàn yín ṣé ìwé tẹ̀yin sọ ó yàtọ̀ sí nǹkan tó ń dùn èmi lọ́kàn o bẹ́ẹ̀ ni ẹ dákun akọ̀wé dà láàrin wa akọ̀wé dà kí ni kókó pàdé tá à ń ṣe láìsákọ̀wé láti bí 30 ìṣẹ́jú tá a ti dúró àràkọ̀wé ní tèmi lèmi sọ o ní tèmi èmi ń lọlé àti ìjókòó sọ́ọ̀bù mi gan-an kí n máa wò lọ́tẹ́ mi lọ́rùn. ibi tá a ti ṣe la ti ń jẹ owó POS. ibi tá a ti ṣe la ti ń jẹ owó POS. àwa ò lọ́nà méjì ju ká ṣiṣẹ́ wa lọ owó POS. ọ̀nà fún lọ́nà owó POS. yípo mi lọ́pọ̀lọpọ̀ I'm going out. Mo ní I'm going out, mo ń jáde. mi ò mọ̀ pé ẹ̀ ń jáde lẹ́yìn tó ẹ̀ ń fún wa lówó oúnjẹ. Owó èwo tún. ṣé mo ti gbowó lọ́wọ́ yín lónìí ni. Èmélòó ló mọ fẹ́ máa gbowó lọ́wọ́ mi? Mi ì fún ọ ní 200 naira ní jẹta ni. orí mi o kéèyàn sì wo èèyàn sunsun kó sì fi rán pàtẹ èèyàn jẹ ọ̀fẹ́ mi tó ọdẹ lẹ́ra o àpò kan lọ fún mi àpò kan. Kò yẹ kéèyàn ò fẹ́ irú èèyàn báyìí. bíi ti bò. Mo ní mo fún ọ ní 200 naira ní jẹta ọdẹ. ọ̀fẹ́ mi 200 naira má kúrò ọmọ mi àpò kan lọ fún mi. Kí ni ìyàtọ̀ àpò kan àti 200 naira? àyìn tó sọnù ọ̀sìn wàá dáyà já mi bí ẹni pé ọlọ́ọ̀ fún mi lówó gíga kan ìyìn wá dàkún sí àpò kan ńlá máa fi jẹun láti ìjẹta títí dúró ní ìmọ̀ àtàwọn ọmọ rẹ̀. kí ni. 200 naira láti jẹta. Ìyẹn ni ò fún yàn tẹ́ ń kọ bọ̀. Jésù. láti ilẹ̀ náà mo ti mọ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ sweaty hàn yọ ni ọ́. Sọ bẹ́ẹ̀ mọ́, look at me. kí ni. I'm very much okay. àmì kò sí wàhálà nù ẹ̀. Ìjọ́ tí n bá ti tún sọ̀rọ̀ tó bá ṣe àmì á lè gan o. kí ló ṣe. Kí lèmi máa ṣe? Má ṣàmì lọ́dọ̀ mi. Obìnrin bẹ̀rù Ọlọ́run. Bẹ̀rù Ọlọ́run. Ṣé o mọ̀ wípé orí màálù ó tọ́mọdé mu gàrí tí o bá sí nǹkan mi bẹ̀? Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. èmi kémi ọba àpapọ̀ kan àtàwọn ọmọ mi jẹun láti jẹun. Àpòkè òun sọ fọ́tọ́ kẹ́rin náà. Kí ló dé? kúkúrú ọjà rẹ̀ ní kọ́ ní jáde ń bí. Ibi tí heart mi wà ní. kí ni wọ́n ń pè báwọn. Heart. kí ló ń jẹ́ heart. Ọkàn mi. èmi ò mọ túmọ̀ ọkàn rẹ kò sí tọkàn mi pẹ̀lú ọkàn rẹ owó oúnjẹ mi lèmi ń béèrè. Leave me and let me go. gbà lọ́wọ́ mi kọ́ kọjá. Màá dì pẹ̀lú ẹ o. kí ló ṣẹlẹ̀. Màá dì pẹ̀lú ẹ o. dákun. sẹ́ẹ̀rí tí n ò fẹ́ jù láyé mi ní kí n má retí èèyàn rẹ kẹ́ni bí wọlé. dákun. Faṣọ mi lẹ̀. èmi ọ̀dákun. dákun yáàfẹ́ fún mi. Faṣọ mi lẹ̀. ta ni kí n yáfi rẹ̀ fún. yáàfẹ́ fún mi. irú kankan. Faṣọ mi lẹ̀. dákun jọ wo tí tèmi wò. Faṣọ mi lẹ̀. bí n bá wo ti gbogbo èèyàn ilé wo ti ń bọ̀ mo ń wo ti tọ́lọ́hún. ó dà wo tọ́lọ́ mọ́ mi lára. Ẹ ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ inú mi dùn pé ẹ wá ní time tó ṣẹlẹ̀ ṣe ti understand mi ṣe rí woman yìí mi mọ tí mo tún lè ṣe fún tó lè tẹ́ lọ́rùn ṣe rí nígbà tí ọ̀rọ̀ yìí fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yin ẹ dúró báyìí bí mo ṣe dúró ṣe rí mò ń kọrin mi bọ̀ jẹ́jẹ́ ni o pé ìràwọ̀ ló lójú ọ̀run o. ipò ìbù mi lọ́pọ̀lọpọ̀ ẹgbà mi sẹ́ẹ̀rí iṣẹ́ dálẹ̀ ẹ ní lọ wọ́n gbówó oúnjẹ mi lọ́wọ́ yín. mo lẹ́ fún mi lówó oúnjẹ. yáàfẹ́ fún mi mo ní màá fún ẹ mo wọ̀ rí. ẹ rí àwọn irúkìrú ọbẹ̀ wọ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ sweaty ń gbòòsì pé bó ti ń ṣe fún ìyàwó rẹ̀ ńlé náà nù wọ́n ìrówó oúnjẹ fún ìyàwó wọn àwọn ọ̀ka èèyàn.
ṣe la ti ń jẹ owó POS ibi tá ti ń ṣe la ti ń jẹ owó. láti má dára wa lákòókò ẹ jẹ́ àṣẹ kápẹ́tù tó lọ́rùn mú nǹkan míì ṣe. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín pé mo pè yín ẹ̀dẹ̀ jẹ́ mi àkọ́rí nǹkan tí mo ṣe pè yín gan mi ò ní fẹ́ yẹ ká sọ jìnnà ó dá lórí ètò ìdìbò wa tó ń bọ̀ àti ojúṣe yín gangan fún mi lórí ìdìbò yìí mo fẹ́ kẹ́ jẹ́ aṣojú mi àti Yorùbá mo fẹ́ kí n máa wo ẹ̀yìn kí n máa rí ẹ̀yìn tẹ́ẹ̀dẹ̀ máa ṣiṣẹ́ fún mi dáadáa iṣẹ́ inú àdẹ̀ máa pàdé lára níbi tí mo ti bá wà. Mr. Kọ́lá ẹ mọ̀ dáhùn láàmú mọ́ ọdún ti yé kò sẹ́wọ̀n fún òkú dáwà ṣé nígbà tẹ́ ẹ wà ní chairman tó jẹ́ local level nígbà yẹn àmọ́ ń tẹ́ ẹ tó jẹ́ pé àwọn ń tẹ́ ẹ ṣe kalẹ̀ ní ìgbà yẹn a sì ń tẹ̀lé bí sí tẹ́sí tẹ́ wá ń lọ yìí ó fi hàn wípé tún ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ wò ó níbi tẹ́ ẹ̀ rán wa dé tún jẹ jù bẹ́ẹ̀ lọ. mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé ìrànwọ́ kan àwọn èèyàn mi ni wọ̀nyí alágbélẹ̀ tí ò ní wọlé ọkàn rẹ̀ balẹ̀ fẹ́ wo. ayé àti bẹ́lẹ̀ ọbẹ̀ aré iṣẹ́ ti di ṣíṣe nù ẹ wò ó àwa yìí ṣe jọ gbúdú jẹlá olóṣèlú o a ṣiṣẹ́ débi kò dùn ni ẹ wò ẹ lè fọkànbalẹ̀ iṣẹ́ ti di ṣíṣe. Mr. Kọ́lá ẹ wò nítorí ìgbà mi tá a tún jókòó báyìí lórí àwọn ẹ̀jẹ̀ kí wọ́n ayọ̀ ń kó dání á ẹ̀ ẹ̀ lọ ọkọ̀. ẹ wò ó pé lè ní kẹ́ wá sí ilé ọ̀dọ̀ mi náà ní ẹnu òdúgbò ìlú náà ti ṣètò ẹgbẹ́lẹ́gbẹ́ gbẹlẹ́gbẹ́ kaná ẹ bá fọwọ́ bà bẹ́ẹ̀ o ṣe ti gbọ́. ọ̀rọ̀ yẹn ò káyé owó ṣá ti pé ní. DPP. nígbà tí adé ìletò tí a bá èèyàn ọ̀dọ́ tí ẹ wà níletò ó fi ń dá wa lójú pé ẹ̀yin ọ̀dọ́ ẹ ti ṣe ti ọ̀dọ́ ẹgbẹ́ yín. sẹ́rí èmi táwọn wájú yìí olórí ọ̀dọ́ nìkan náà ní ẹgbẹ́ DPP nílé. ìyá wa tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ni woman leader ẹgbẹ́ DPP. ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n rán wa sí látẹnu wọn á jíṣẹ́. DPP. 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 A kí gbogbo ẹ̀yin ọ̀dọ́. Inú wa dùn láti rí yín nígbà tá a débí. A rí i pé ẹ gbárùkù ti ọ̀dọ́ ẹgbẹ́ yín. Ẹ jọ̀ọ́ a bẹ̀ yín. A fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ fi ìfẹ́ hàn sí ọ̀dọ́. Kó má ṣe pé ojú yín la rí àrínú yín. Tẹ́ ẹ bá ṣe tiwa inú wa á dùn fún ọjọ́ ọ̀la yín ni o. Ṣé mọ̀ pé ọ̀pọ̀ ọ̀dọ́ ló kàwé tí kò ríṣẹ́. Ọ̀pọ̀ àwọn ọmọ ẹlẹgbẹ́ wa gbogbo yìí ló kọ́ṣẹ́ tí wọn ò rí nǹkan fi ṣe. Bẹ́ẹ̀ làwọn ìyá wa tí wọ́n ń ṣòwò wọn ò rówó ṣòwò. Àmọ́ tẹ́ ẹ bá gbárùkù ti ọ̀dọ́ mo nígbàgbọ́ pé ohun gbogbo á di ṣíṣe. Àwọn bàbá wọ̀nyí ti dàgbà ẹ jẹ́ kí wọ́n lọ sùn káwọn ọ̀dọ́ káwá jábọ̀ fún wọn nílé. Ẹ jọ̀ọ́ a bẹ̀ yín torí ọjọ́ ọ̀la wa ẹ jẹ́ agbárùkù ti ọ̀dọ́ ẹgbẹ́ wa. DPP. ọ̀dọ́ ló lè ṣe. DPP. ọ̀dọ́ ló lè ṣe. DPP. ọ̀dọ́ ló lè ṣe.
ṣe. ẹ ṣé o. DPP. DPP. Lálìdà àwa kí ẹkúṣẹ́ ẹ̀rẹ̀ bá kí bàbá lókè láti wọn kọ́ kúṣẹ́ tó ti yé ṣùgbọ́n bá jíṣẹ́ fún ọ tó bá ti délé ẹ sọ fún wọn pé àwọn ọ̀dọ́ àwa ṣe kí ni àwa ṣe ti wọn tó bá wájú báyìí àwọn ọlọ́mọ àrí tó bá wẹ̀yìn báyìí ọwọ́ àríwá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá òun máa lè dà láfikún ẹ wò ẹ bá a sọ fún bàbá lókè pé tó bá ti wọlé àdéhùn tó ń ṣe fún wa ẹ jẹ́ kó mú iṣẹ́ ọmọ àbèjì sáwọ ọ̀dọ́ DPP DPP láfikún tẹ bá ti lọ́dọ̀ àwọn bàbá wa lókè lọ ẹ sọ fún páwa ọ̀dọ́ àtàwọn obìnrin àwa náà máa gbárùkù tì wọ́n bá ti wá wọlé wọn ò gbọ́dọ̀ gbàgbé àwa obìnrin o. DPP. ọ̀dọ́ ló lè ṣe. DPP. ọ̀dọ́ ló lè ṣe. PNP. ọ̀dọ́ ló lè ṣe. inú wa dùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó dáa tó ń jáde lẹ́nu yìí gbogbo sẹ́tẹ̀ ẹran àpáta pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yìí tá a bá ti dé ọ̀dọ̀ àwọn tó rán wa sí iṣẹ́ yín pátápátá la máa jẹ́ DPP. ọ̀dọ́ ló lè ṣe. tá a bá ti ń lọ sìn ẹ máa fún wa ní aṣojú méjì àbí mẹ́ta láàrin yín nǹkan tí wọ́n ní ká fi fún yín afẹ́ fi jíṣẹ́ ó wà ní mọ́tò. DPP. ọ̀dọ́ ló lè ṣe. ibi tá a ti ń ṣe la ti ń jẹ owó POS. ibi tá a ti ń ṣe la ti ń jẹ owó POS. àwẹ̀ báà mú kiri nà á nígbà tá a jẹun tán tá a débi nígbà ẹ̀ẹ̀kan nígbà tẹ́ fi ń pa ọ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ríru àwọn débi tán náà ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ríru ẹ̀fún. ó dà mí lónà kí ló dé sẹ́nu pátá lòun fi káàdì sí i. dáàdi ẹ̀yin lè máa wọlé mọ́ bínú dáàdi ilẹ̀ bá ò mọ́ bínú. fún ní káàdì fún ní káàdì. tọ́tọ́ yọ. ṣé 15 jẹ́ yálọ́ mi náà ní àbíkí yẹn. irọ́ o àgbowó mi mọ́ 15 yẹn ọ̀yọ́ a ó wà á ṣírò 35 mọ́ a wá jẹ́ 5,000. 35 mọ́ 15 ẹ̀ka a wá jẹ́ ẹgbẹ̀rún 5,000 naira. èló ni kọmíṣán rẹ̀ kọ́ lọ́gà yìí. kọmíṣánná wo ni pé 200 kọmíṣánná 200 àpò kan ó wà òkè. irú àwọn wo ni mo bá rìn. ìwọ náà tẹ́. àní ọ̀tẹ̀ pín sọ́mọ pín rẹ ni. kí má ti pè fún ọkọ mọ̀ tẹ́. mo dá dúró. kí ló ń jẹ́ báyìí. ó kàn ń pè bẹ́ẹ̀. wèrè mọ̀ ń bá rìn o. igidagi. kí ni jẹ́ gidagi. bàbá yìí. ẹ̀rìn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rìn. èèyàn tó bá ti rí tẹ́ kó rùbá ń bí sùn kẹ̀kẹ́ báyìí yóò fi láìka yìí kù díẹ̀. ó kù díẹ̀. èmi náà bá wí. làákàyè kù díẹ̀. ẹ wo kí ni bí wájú ti níbi olùkọ́ ṣe wí èmi náà bá wí. ọ̀dà ọ̀pá àtìlẹ̀ méjì. ọ̀pá àtìlẹ̀ èje ẹ̀rọmọdé ẹ̀ nílàkà ìkankan ẹ̀ kàwé. ṣé ẹ wá ìmí ni. ẹ dúró ná. dádì ẹ dúró ná. ẹ wò ká tó kọ ní sọ́n wá ìmí ni. kí ló kọ. this of business fund lè nà. wọ́n ní kò sówó nínú àkáǹtì ẹ̀ ni. ó yẹ wà bẹ́ẹ̀. a ní owó ní òṣòwò insufficient fund. ẹ mọ̀ kọ́ sẹ́lẹ̀ ẹ jẹ́ check balance. check balance. ìṣirò ni ẹ̀rí pé ìṣirò àkàǹtì lè nà. kí ló ṣẹlẹ̀ náà? kí ló ṣẹlẹ̀? dáàdì mo dẹ̀ respect yìí gan. ní kí ló ṣẹlẹ̀? dáàdì mo pọ́n yín lé gan ẹgbà. kí ló ṣẹlẹ̀? sẹ́ni tí ò bá sì tẹ̀lé mi ò gbọ́ débi bẹ̀ débi tí wàá dọ́dọ̀ mi wà ní fún wa 1.5 fún ká ọ́fíìsì sanwó mo ò lówó náà àkáǹtì 0 àkáǹtì ló wà ní wọn 3 náírà ló wà ní ẹ̀. ǹgbọ́n olówó náà àkáǹtì olówó bẹ̀ jọ tó olówó ń bẹ̀ ló ní òsì olówó ń bẹ̀ wo. dáàdì ẹnì kan fún mi lówó mi. olówó ẹ̀ ẹni lówó ẹ̀ lówó mi. gbèsè ìwọ lọ́ta 1.5. ìwọ ò jẹun. ó bùrọ̀ fún ọ̀sán ìwọ lọ sọ wípé ọ̀dọ̀ gbogbo bọ̀dá kẹ́ẹ̀tọ́ kàkọ̀kọ̀ bí àlùbọ́sà ẹ fún mi lówó mi. ìdí ìgbẹ́ pàdé wákàtí sí o. ibi tá a ti ń ṣe la ti ń jẹ owó POS. ibi tá a ti ń ṣe la ti ń jẹ owó POS. àwa ò lọ́nà méjì ju ká ṣiṣẹ́ wa. torí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan.
mo dúpẹ́ púpọ̀ ọmọ yín ló ṣoríire o ẹ ní dààmú ẹni tí ó dààmú yóò ní tìyín o ẹ dákun ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká túyáyá ká túyáyà níjọ́ gbò ẹ jẹ́ ká mú ìka wa ká tẹ̀ka wa fún ọmọ eléríire tá a gbé kalẹ̀ yìí Mr. Kọ́lá tá a gbé kalẹ̀ yìí ojú ni kì í ṣàìmọ̀ olóko a ṣe dáadáa fún yín gẹ́gẹ́ kẹ́ ẹ ṣe mọ ìpín náà pé nígboro àdúgbò yá àti ìgboro ìlú wa yìí ẹ̀mí mi náà pé ojú lèmi náà kì í ṣàìmọ̀ olóko so ẹ dákun ẹ jáde ọmọ yóò ṣe ríire o mo dúpẹ́ púpọ̀ o. It's okay. It's okay. It's okay. Mo kí gbogbo yín ẹ ṣé gan ni o. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé èmi woman leader pé mi ò lè mẹ́ṣà wá fún yín. Ṣé rí Honorable Kọ́lá yìí? Ẹ jẹ́ ká tẹ̀ka wa síbẹ̀. Àwọn gangan ló lè ṣe. Sójú àwọn ará bí tẹ̀rí irọ́ náà ń pa fún wa. Kò sí ìkankan tó fẹ́ fà wá. Ẹ jẹ́ ká mú kàwá ká tẹ̀ fún Honorable Kọ́lá. Àwọn ló lè ṣe o, ta ló lè ṣe? Honorable Kọ́lá ló lè ṣe o. Yóò dára fún wa o. It's okay. It's okay. Mo kí gbogbo ẹ̀yin ìyá lọ́jà o. Mo kí gbogbo ẹ̀yin bàbá lọ́jà o. Gbogbo ẹ̀yin youth pátápátá gbogbo yín ni mo rí o. Gẹ́gẹ́ bí woman leader ṣe sọ, gbogbo nǹkan tí wọ́n sọ bó ṣe rí náà ni wọ́n ṣe sọ yẹn. Mo wá ti ń dá yín lójú pé tí ẹ bá dìbò tí ẹ tẹ̀ka yín fún ọkọ mi tó bá wọlé tá a bá dé orí ipò yìí gbogbo yín pátápátá lè máa gbádùn ìjọba wa yìí. Ẹ máa yẹ orí pé kí ni gbogbo yín pátápátá láti ní plan tó dára fún gbogbo ẹ̀yin ìyálọ́jà wa gbogbo yín la máa fún ní empowerment. Gbogbo ẹ̀yin youth pátápátá gbogbo yín lọ máa empower yín kò ní sọ́ọ̀sì nílùú yìí mọ́ kò ní sí pé kò sówó mọ́ a ṣe é ṣe o ṣe é sọ́jẹ́ àwọn aláàbìlú. Ẹ má ṣe bá wọn jà o. Ìbò ní ẹ̀dì o. Ìbò ṣe bá wọn jà o. Ìbò ní ẹ̀dì o. Ẹ sókè. Àwọn aláàbìlú. Honorable Kọ́lá tí a fẹ́ dìbò fún ni. A mọ̀ wọ́n pé ọdún ni wọ́n wọ̀nyí sàmì olóko. Bùjẹ́bùdànù sí ni wọ́n. Wọ́n ti máa ń ṣe fún nílé ṣe fún ètò tẹ́lẹ̀. Ó fi wá lọ́kàn balẹ̀ yìí pé tá a bá dìbò fún wọn, wọ́n ṣe dáadáa nínú wa. Àwọn lọ́nìlú. Àwọn lọ́nìlú. Àwọn ọ̀rẹ́ ṣọ̀yà ẹnu rẹ̀, ayé òní mú ọ sí. Sọ̀rọ̀ ẹnu rẹ̀, ayé òní mú ọ sí. Mọ́ni kì í mórí sá. Sọ̀rọ̀ ẹnu rẹ̀, ayé òní mú ọ sí. Latest Nigeria student! Latest Nigeria student! Latest Nigeria student! Ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ jù. Ẹ̀yin ọ̀dọ́. Mo kí ẹ̀yin bàbá lọ́jà. Mo kí ẹ̀yin màmá, ẹ̀yin ìyá lọ́jà. Ṣùgbọ́n mo kí ẹ̀yin ọ̀dọ́. Latest Nigeria student. Latest Nigeria student. Latest of the greatest Nigeria student. Gbogbo yín pátápátá lè máa empower. A máa fi yín sí ọ́fíìsì. Níbi tí ẹ ti lè lo ọpọlọ yín, tí ẹ ti lè lo ọwọ́ yín, your skills ẹ máa fi ṣiṣẹ́ fórílẹ̀-èdè yìí. Lẹ́ẹ̀kan sí, ẹ̀yin tí ẹ bá mọ̀ nípa àgbẹ̀ àti nǹkan ọ̀gbìn,
pátápátá la máa fún yín ní àwọn machinery tẹ́ ẹ máa lò láti máa fi ṣiṣẹ́ tí orílẹ̀-èdè yìí dẹ̀ máa dára sí. ẹ má dá wọn lóhùn o, wọ́n kówó kúrò nílẹ̀ wọ́n rò pa àní rówó náà. Yẹ̀yẹ́ náà tù, ẹ sọ pé yẹ̀yẹ́ náà tù. Yẹ̀yẹ́ náà tù. Àwọn àpòwò láró, wọ́n láàní rówó náà. Ṣùgbọ́n torí ìfẹ́ tí ẹ ní sí mi, ẹ jáde, a máa dìbò. Tó bá ti dọjọ́ yẹn, ẹ jáde kẹ́ múra láti rìn, ẹ mú oúnjẹ lọ́wọ́, ẹ gbé omi lọ́wọ́, ẹ gbé torchlight yìí dání. Tó bá ti fẹ́ máa ṣe màgòmágó, a máa tọ̀nà sí wọn lójú. Ti mọ̀ pé Honorable Kọ́lá ọdún ní kìí sáàmù fún lóko. Ẹ fi ọkàn yín balẹ̀. Bọ́dà tí wọ́n tì, ó ti sọ́ra ti bá yín sí. Ẹ gbé wọn lé tó bá dọjọ́ ọ̀bù. Òun ló lè ṣe, wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ irọ́ ni mo wá. Àwọn èkì ń sọ̀rọ̀ púpọ̀ tiwa. Ẹyẹ dáwò ló bí ọkẹrẹ. Wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́rin bá ń dùfẹ́. Èèyàn kan ni ó gbafẹ́. Bẹ́ẹ̀ ni mẹ́ta bá ń dùfẹ́ o. Èèyàn kan ló máa gbafẹ́. Bẹ́ẹ̀ ni méjì bá ń dùfẹ́ o. Èèyàn kan ni ó gbafẹ́ ni ó gbẹ́fẹ́ lọ́lé o. Ọkọ mi, ṣé ẹ̀rí bí mo ṣe bí látàrọ ẹ̀? Inú mi dùn gan-an torí pé láti ọjọ́ ta ti ń lọ fún kàmpé èmi inú mi dùn jù. Tábà débí aṣíwájú ni o, tábà tún dán Akọ́ládé ni o. Ṣé lórí mi wú, inú mi dùn gan-an. Òbí bí àwọn ìyá yẹn ṣe ń ṣe mọ́ tínú wọn dùn. Àwọn in fact àwọn youth gan-an gbogbo wa ti ṣe gbogbogbogbogbò ṣá. Ọmọ tó fà á pé wọ́n fẹ́ dìbò fún ìrọ̀rùn, wọ́n fẹ́ dìbò fún ìtẹ̀síwájú àti oríire. Nítorí ẹ̀ lọ ṣe ń fìfẹ́ hàn mí. Wọ́n ní choice. Èmi gò ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé yes, first lady ti rù lára mi. Ó bẹ́ẹ̀ tí ẹ rí, wo ọ̀rẹ́ mi díẹ̀ lè ní. Kí ló fẹ́ jẹ, kí ló fẹ́ mu? I need something like tó bá ti kọ́kọ́ lè get me fruit. Yes, ẹ jẹ́ kí n sáré lọ prepare fruit. All right, kì í ṣe ìkọlá. Bàbá, the way tí mo ṣe ń wo kinní ṣó possible ká dẹ̀ wọlé fún election yìí. Honorable, ẹ̀jẹ̀ ń ṣí nígbà tí ìjọ ọmọdé ní nínú òṣèlú. Òṣèlú ìjọsìn ti yàtọ̀ sí ti sìn. Ṣé rí mo fẹ́ kẹ́ ọmọ torí kan o? Mr. Kọ́lá tó lágbà fà kalẹ̀. Olówó lágbà àti Mr. Kọ́lá wọ́n ti lulẹ̀. Wọ́n fẹ́ kẹ́ ọmọ torí kan ṣe pé àtòkè láṣẹ tí yín ti wá. Ní tó báyẹ̀ ti mú àṣẹ wá látòkè tí ó wá support yín. Ẹgbà pọ́lọ̀ ló wà lẹ́yìn o. Ẹ ní problem kankan o. Ẹ má fún ayé stress. I promise you. Okay. Yeah. Ọlọ́run àgbà fún wa. Èmi tí ẹ wo àwọn civil youth yẹn, wọ́n láwọn wà lẹ́yìn wa. Let's see what they can do. Àgbà wa gbà. Táwọn náà bá ṣe tiwa, a máa mọ̀. Torí ẹ̀rù tí ẹ̀kọ́ bà mí gbà tẹ́ ní kí n wá bá yín. Mo ṣe wò gbà, ṣé kí n kó àwọn boys dání àbí tẹ̀lẹ̀ ṣe ní kémi nìkan wá yẹn. Àwo ni ó ń pè yẹn, àwo ló ń pè yẹn, àwo politics gangan ni mo fi hàn yẹn. Ẹ bá ti kéèyàn wá bẹ̀ yẹn, kò sáwo politics bẹ́ẹ̀ mọ́.
orin tó bá ti mọ̀ mọ́ kọ́ mọ́ o mú rí o sì ń kọ́ mo sọ wípé àìmọ̀ tí a lé o ìmẹ̀lẹ̀ ọlọ́mọdé mọ̀ tí a ní lágbà àìló ọlọ́mọdé mọ̀ ìṣọ̀lẹ̀ ayé ni mo bọ̀ bọ́lá o. jẹnu ẹ̀ sọ̀hún wà lówó lọ ń sọ mọ́ máa kó sóorin tí n bá kọ́ mọ́ sẹ́ẹ̀rí gbogbo ẹ̀ kọ́ sọ́pọ̀lọ́ mọ́ àní ìmọ̀ sọ fún un dàgbà àgbáyàwó. ìwọ náà lọ jẹ́ akẹ́rẹ́ pàmìlẹ́ òwò lọ nítorí kó máa bá a rí. èmi ò mẹ eléyìí ò sí lẹ́bùrú. I will not be moving with this. eléyìí ò sí lẹ́bùrú wa. with you. You don't want to move it through. Don't repeat that to me. With your time. Don't repeat that to me. Tí bá repeat it kí ló fẹ́ sọ. Mẹ́rin nílùú ni mí. ọmọ tí mo tó mi. I can deal with you truly. ní máa sọ fún abóhùn dàgbà. iṣẹ́ ló kú ọ̀. ọjọ́ èyí ni ọjọ́ ìwọ̀n mo ti wọ́n sẹ́mi. ní iṣẹ́ ìgbẹ́ òdì ẹ̀. ìgbà wo ló dàgbà rí. ọ̀lì ìwà ìṣẹ̀bí ìgbà tó dàgbà. àti ìwà tó yẹ ilé àgbàlagbà ló ná. níṣẹ́. ẹ dákun sẹ́yìn ò lọ́pọlọ tó fi ń kíyàn ni tẹ́ ẹ bá tiẹ̀ lè gbági lórí mi ẹ lè kíyàn. wàláì orí òpè orí òpè ta ni ọlọ́pọlọ tó fi ń kíyàn. Are you with your senses? ọba mo bu àgbàlagbà báwo. àgbàlagbà dàtọ́ àgbàlagbà lélẹ̀ ni. sùúrù ọba mo sọ pé ìrì òpè ìdílọ́lẹ̀ ní òpè borí kan náà lórí. òótọ́ ni sá tọ́ ti tẹ̀kùlù bá tọ́ wá ń rúkì. ẹ fi ilẹ̀ pé jelu ẹbí gbá ìgbà bímọ ẹ mọ ọmọ ọdún mẹ́sàn-án ẹ mú lóyún ẹ á jẹ gbé àgbàlagbà ní. bó ṣe wọ̀. ìyí ò lẹ́nu yín sí mi. lẹ́nu àwọn bó. agbalẹ̀ mi o. dúró. àìwí bá òun dúró ìyá èmi náà mọ̀ wọ́n ní bẹ́ẹ̀ yóò tẹ̀ bíbàdí òwò òyà mẹ́ni ó tó bàbá fún ni ẹ̀yin náà ti tẹ̀ ẹ bá sọ ọmọ ọdún kan ẹ mọ̀ gbọ̀n nígbòjò ẹ mọ̀ gbọ̀n ìgbẹ̀rún ẹ mọ̀ gbọ̀n ọlọ́run ní gba gbígbọ̀n lọ́wọ́ yín kò ní fi tàwa náà lọ́rẹ́. ẹ mọ̀ gbọ̀n lọ ẹ gbọ̀n lọ ẹ gbọ̀n. I will not be moving with you again. To God, and disrespecting me. Get out. Get out. Get in. You are fool. Please don't let me. You are a fool. Don't let me deal with you. Deal with who? I will deal with you. Are you with your senses? I will deal with you. That's it, Rafu. Are you with your senses at all? One blow, say we die. That's it, Rafu. Irresponsible personality. Honorable. èmi ni mo fi dá ọ̀sẹ̀ fàájì. Honorable ẹ wo ọ̀rọ̀ tí kọ́ ni ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí o n tá a fẹ́ sọ ó ju ọ̀rọ̀ ọtí lọ. Honorable ọ̀rọ̀ tá a fẹ́ sọ àbọ̀rọ̀ tiwa ṣé ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ ni. ẹ fara balẹ̀ èmi yóò sọ pé torí ọ̀rọ̀ tilẹ̀ ṣe wá owó àbí ẹ fọkàn ìbàlẹ̀ owó wà lẹ̀. Honorable kì í ṣe owó la bá wá sẹ́yìn ò gbọ́ wípé wọ́n ti fẹ́ change owó ni. wọ́n ti yí owó padà wọ́n tiẹ̀ ti yí ni ká pé a sì mọ̀ pé torí owó torí titi yín lọ́mọ tí wọ́n fẹ́ fi pààrọ̀ owó yìí. Honorable kì í ṣe pé wọ́n ṣẹ̀ fẹ́ yí padà wọ́n ti yí padà nítorí tiyín dẹ̀ ni. ẹ wò wọ́n ní tọ́mọdé bá gbọ́gbọ́ kúkú nínú ẹ̀rọ ìyá ẹ̀ mọ́ọ̀mẹ́ gọ́gọ́ òun náà gbọ́gbọ́ sísí nípa odò ẹ fọkàn balẹ̀ wọ́n fẹ́ pààrọ̀ owó nítorí tèmi bẹ́ẹ̀ ẹ fọkàn balẹ̀ ṣẹ́rẹ́ àjọ máa mú tọ́ ni. James mú kọ́pù champagne wá kó jẹ́ kí àwọn bàbá mú ọtí. ìdí ń bà wọ́n lẹ́rù nù àmọ́ ọkàn balẹ̀ láì. ẹ má yẹ káyà já yín o. tí nǹkan mi bá ju ọtí lọ àṣà láti mú ọkàn wá ti balẹ̀. ẹ farabalẹ̀ ẹ máa ń jẹ edé tó yí láta edé tó tóbi kàdùkàdù báyìí láta edé wọ́n máa gbé wọ́n jíjẹ ní gbogbo ẹ̀. a ti gbé jẹ́ àdábì ẹ̀ ṣe
Dájú, ẹ̀ṣẹ̀ sáà kí ló ṣẹlẹ̀ kí ló tó ń dúpẹ́ lórí owó dájú ẹ̀jẹ̀ ń dúpẹ́ àti bẹ́ẹ̀ta lè máa fún mi ti bẹ̀rẹ̀ láti jẹ́ta bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ dájú ẹ̀ṣẹ̀ sáà ẹ̀ṣẹ̀ sáà dájú ẹ̀ṣẹ̀ àti bẹ́ẹ̀ta lè máa fún mi ti bẹ̀rẹ̀ láti àdájọ́ àfa ẹjẹ bá mi tẹ̀wọ́. kò sí káṣí ńlẹ̀ mo fi ọlọ́run tó nẹni mo fi búra wà láì bàláì 2000 naira tó ṣẹ́kù sí mi lọ́wọ́ náà ni mo kó fọmọ tẹ̀ ń wò lọ yẹn kò sí káṣí kankan lọ́wọ́ mi báyìí ìwọ ọlọ́run tó là ń bó orílẹ̀-èdè ìjọba ìwọ ọlọ́run. ní ìrọ́gbọ́n tí mo lè dá sí ẹ̀pù tí mo kàn lè ṣe fún yín ni pé kẹ́ ẹ̀ tètè lọ sọ́dọ̀ àdìsá báyìí tí ẹ bá lọ́dọ̀ àdìsá 100 naira ló máa já lórí 1000 naira ṣùgbọ́n tẹ̀ bá wá tètè rọ́ọ̀ṣì lọ́dọ̀ àdìsá tó wọ́ owó àdìsá náà bá ti tán ẹ máa lọ sọ́dọ̀ ìyàgbó nǹkan nìyẹn o torí pé ìyàgbó nǹkan tiẹ̀ 1000 naira 400 naira ló máa já ń bẹ̀ 400 naira ló máa já lórí 1000 naira. babe bóyá ká máa lọ sọ́dọ̀ àdìsá o. àdìsá báwo báwo ló ṣe ń ṣe báyìí nínú òrùn burúkú yìí jọ torí Ọlọ́run tí mo bá wa ṣe nínú mi ṣé o mọ̀ pé mo tà ṣíà. àṣìá wo tún nìyẹn. àṣìá kò pọnà. yes baby I need that. This cashless policy is the worst policy I've ever seen. Bàbá, inú mi dùn lónìí tí mo ṣe gbọ́ news yẹn mi kọ́kọ́ believe until tí mo tún receive phone call wọ́n change everything from the federal level fọ́mátì tá a máa fi dìbò lọ́tẹ̀ yìí wọ́n change ẹ̀ mẹ́ ẹ wò mo rí pé agbára wà. tí nǹkan tó pè ní òṣèlú ẹ̀kọ́ yàtọ̀ sẹ́gẹ̀ mi ìwà òṣèlú lẹ rí yẹn sísítẹ̀mù òṣèlú láwa fi win money yẹn ṣe tí wọ́n ti pọ́wọ́ yẹn láró torí tí wà nú ẹ̀ àṣẹ tó wá látòkè kò sí bàbá ńlá kọ́ ẹni tó lè yọ tó lè sọ pé kò ní rí bẹ́ẹ̀ owó ti wà fún yín nìsín ẹni àmọ́ ìjọba nìkẹ́ máa lónìí àìfọ́nù mi mo wá sọ fún yín pé Mr. Kọ́lá àti olówó làgbà wọ́n ti ṣubú oníkan tó lè ṣe sí mọ́ kò wá sí bó ṣe lè kórí o ẹ̀gbọ́n mi ẹ̀ ti wọlé. wọ́n tún jẹ́ kí n realize pé any amount tí n bá fẹ́ change for this election director máa bá mi change ẹ̀ wá so báà tí ẹ dìbò mẹ́ àti wọlé. àwọn escort yìí là. mo láti ní kó dúró sísàlẹ̀ kán má wá sí. ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ máa ń jò àwa la wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe fàájì wa. kí n má parọ́ àyà mi jà ṣé ẹ rò pé àwọn ará ìlú ìlú àti ní orí ìjà èmi olówó làgbà kò sí ẹni tó ń gbélé ní gbogbo àdúgbò wa ó dìbò fún ọ àti bí wọn náà sọ ìwọ lọ́kàn lóòótọ́ máa sì ní ìwọ lọ́kàn ò sì kéde wá ò sì parẹ́sà ó dìbò fún ọ fọkàn balẹ̀. ayọ̀ ọlọ́pàá ni òye ó dayọ̀ ọlọ́pàá o. ó sá lọ ó sọ pé ó sá lọ kẹ. ó dà mo ti gbọ́ màá mo ń bọ̀ wọ́n ní akọ̀wé àgbà ilé owó wọn ló ti fẹsẹ̀ fẹ́. ṣé náà lọ́wọ́ ajọ́ láyà ó ti yẹ kó rí mi tó mọ̀ pé gbogbo tó délẹ̀ yìí tó mọ̀ pé borí tiẹ̀ ni wọ́n tó wọlé wọ́n tó wọlé á sì ní pẹ̀lú ìwú ọlọ́run á wọlé mi ò ní fààyàn kalẹ̀ kó mọ̀ wọlé ìṣòro ẹ̀kọ́ àtìlẹ́yìn yìí nìkan bàbá dọ̀kan rẹ̀ ni màá tún padà wá ẹ jẹ́ kí sáré dé ilé lọ. fọkàn bá lẹ́wọ̀ fọkàn bá lẹ́wọ̀. ọ̀dájú dájú pa. ẹ dákun ẹ dákun ẹgbẹ́ wọ̀nyí ṣé ètò wáyé ti fẹ́ parẹ́ báyìí. ní ibẹ̀ tí báwo la yóò ṣe fẹ́
àárín kásílẹ̀tì mi lè jẹ́ bọ́ kásílẹ̀tì ẹ̀ mọ̀ ní dákàsí o. Ayé ọmọ ní parẹ́ o gbogbo wa la ọ̀dọ̀ ọ̀lẹ̀ ní ìtòsùn àwọn èèyàn tí ń bẹ ń bẹ ní ó fi wà dà. Wọ́n gbọ́ kulu. Kásílẹ̀tì. ẹ dábìí torí Ọlọ́run. ilé ìkéde Abíọ́lá ni ìwọ ló jẹ́ kí n máa gbélé káṣímáwò kí ló káṣímáwò pẹ̀lú ìtàn ọdún wo kan káṣí ti kú. ọmọ tí ń sọ that cashless policy ló sọ̀rọ̀ nípa owó a máa rówó náà ìwọ̀n tí kò gbowó rẹ̀ tí kò sí báńkì. sọ̀rọ̀ ní báńkì ni. mo gbowó fún yẹn ni o mi ní báńkì abẹ́ ní mò ń kó sí o. ẹni odùmọ̀ kò gbọ́dọ̀ sọ pínrín rárá owó POS àwa ló ń sọ lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ kékeré owó ṣe rí ó ní àwọn nǹkan tí mo fẹ́ sọ torí ẹ ṣe dáadáa ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ ìjọba kí ló dé tẹ́ ẹ bá jọba sọ lórí ọ̀rọ̀ cashless policy nígbà tí ẹ mọ̀ wípé ẹ fẹ́ tẹ owó tuntun tẹ wá ní hóòdì tá à ń ná tẹ́lẹ̀ kí gbogbo wa ó wá ká kó wá sí báńkì a kó wá sí báńkì ilé ìtẹ̀ẹ̀tẹ̀ ọ̀bọ̀ta àrùwó náà àrí kankan this type of a situation is very bad. amen. bàbá ó kàn rí bẹ́ẹ̀ lójú yín ni bó ṣe ń ṣe yín ló ṣe ń ṣe àwa náà ọ̀rọ̀ káàsì yìí lèmi àti ọ̀kanran láti ń sọ bọ́ bẹ́ẹ̀ ṣe wò bá ṣe dúró $100 lásán múrí 5 kò sí lọ́wọ́ wa bá ṣe wá yìí even tá a bá fẹ́ gun ọ̀kadà transfer la máa ṣe bẹ́ẹ̀ ṣe wò wá báyìí à ń jáde lọ ni tá a bá dé títì tá a bá dọ́lọ́kadà dúró transfer náà la máa ṣe àwa kò ní cash. àbí èyí tó ń lò tẹ́lẹ̀ ẹ̀ ti já mọ́ lò lọ ẹ̀ tún gbà lọ́wọ́ wa kí ló dé. àwa kó gbogbo àkó sínú báńkì àrùwó náà mọ́ ó sú wa o. bàbá ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ ṣe rò ó bó ṣe ń ṣe yín bẹ́ẹ̀ ló ṣe ń ṣe àwa náà even táwa gan tá a bá fẹ́ ra pure water lásán a máa ṣe transfer ni ọ̀dọ̀ honourable là ń lọ nísìnyí tá a bá gun ọ̀kadà a máa ṣe transfer ni àwa gan bá ṣe dúró ìlà ṣe dúró mi ò dá ní $100 lásán dá níbẹ̀ sí rí mi mi ò ní kọ́mọ́ ọba àràjẹ́ ká tètè lọ ká bọ́ lórí ibùdó tètè lọ bọ́ lórí ibùdó ká lẹ̀. ẹ dákun èmi tó ní pé èmi báńkì abẹ́ ní mo kó fóònù sí kásínẹ́ẹ̀tì tẹ̀sí bíi kò yé mi o. àṣírí òbòdì ni ọ̀rọ̀ yìí bí ṣe ń katálíkà ní ìjọba àwọn ọmọ tí mo fẹ́ fún ìjọba náà rèé ṣùgbọ́n nígbà táwọn ti wá sí òǹkà lè kó pamọ́ tiwa àwọn ọ̀bọ náà yà ó wá kú. sọ́jà ìwádìí lè yà wá tí wá sàn. ọmọ àlùtà fi transfer yẹn máa ṣe. tàbá ti ṣe àwọn ọmọ ṣe transfer. kò ní lè fowópamọ́ kò ló ń kà. bá a jẹun transfer ni bá a wọkọ̀ transfer ni bá a fẹ́ sùn transfer náà ni bá a fẹ́ ṣe kínní wọ́n dáná ń gbòòrò ìlú ànímọ̀ mú dání. sẹ́ni aráyé jẹ́ mọ́ olówó ṣe ń gbogbo tó. wọ́n máa rí ilé rẹ̀ àwọn wọlé. ìtọ́ni wàá ń dorí ẹni wá kéńké. ẹni sùúrù ariwo tẹ́ ń pa yìí kò sí lára ẹ̀ o kí ló dé lórí ìfẹ́ gbowó ọyẹ ẹ̀sùn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn. Màámi ní kẹ́ ẹ sún sẹ́yìn kẹ́ ẹ lọ tò. ẹ bá fẹ́ gbọ́ tó wà bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ gba 2,600 ni wọ́n yọ. àwọn ariwo kí ló wà yín lẹ́nu. ṣé ẹgbẹ́ ọmọ náà lọ́mọ yín. eléjìdò tí ọmọ náà ń sọ̀rọ̀ torí ọmọ ni. ọmọ bẹ́ẹ̀ lé wa ó kè sá. ara jẹ́ lọ́ta mi. ṣé jíjókòó tí mo jókòó ẹni kì í kì í má jèrè ni. látàrọ tí bá ti jókòó yín pariwo ẹnu yín pariwo gbogbo ẹ̀. ọ̀wá ń sọ̀sọ̀kúsọ lẹ́nu pé ṣe ìbímọ ni n ò bímọ tiẹ̀ ló jókòó tì mí yìí. ẹ̀yin lè ti fún wọn láyọ̀yọ̀ mi ì láì bẹ̀rẹ̀ dá ọkọ̀ sísọ rẹ̀ tí máa sọ pé tó ń jẹ. Ọlá tí mo ṣiṣẹ́ mọ̀mọ́ ìwọ mọ̀mọ́ rẹ̀ rówó sòwò ní.
àbúrò ẹ lọ ìlú abẹ́ ìlú kọ́ rẹ̀ ìlú abẹ́ gbà ó mọ̀jà rẹ̀ lájú. báwo ni ṣe má ti kó lẹ̀ èmi lọ́ọ́ sẹ́ńgì orí márùn-ún wa. ọ̀ya ẹ̀sùn ilé àti ẹ̀gbọ́n láti ilé kankan láti wá. ẹ jọ torí ọlọ sáàmẹ́dì ti fún mi pin débi tí mo fẹ́ so yín papọ̀. yóò fún yín lọ́ba yá. ṣé ẹ lọ́mọdé náà wá kí wá gba wọn fún mi. ẹ̀wọ̀n ìta ní tiwọ́ o. ibi tá a ti ṣe la ti ń jẹ owó POS. ibi tá a ti ṣe la ti ń jẹ owó. ajá kásìrè ẹjẹ lóṣù pàṣẹ lọ́rùn ẹjẹ kásìrè ẹjẹ lóṣù pàṣẹ lọ́rùn. o ní problem gan ni o orí ò fìgbà kan pé rí ṣé ṣé n ta wá sọ mí ni mo pè ní pé kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ gidi and ó dẹ̀ débi ó bẹ̀rẹ̀ sí kọ orin rádaràda wẹ́ gbọ́dọ̀ jẹ́ pé ìwọ gan rádaràda ni o ṣe ní kánú rádaràda ẹ mọ̀ tí mo torí ẹ̀ pè wá ṣe rí ọ̀rọ̀ cashless policy wo ni mo fẹ́ ká discuss cashless policy wo tó mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tí mò ń bá rú ní rìn o ẹ̀wọ̀n tó náà wọ̀ sọ look at it o lè mọ ọmọ tán ok ohun tí mò ń try láti sọ ni pé ọ̀rọ̀ àìsí owó lásìkò yìí kí lẹ rò pé a lè ṣe ohun tí mò ń try láti bẹ̀rẹ̀. ó dáa fún mi tìgbà mo ti mọ̀ ọ́ mo ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kan náà kéékèèké gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa tó múra káyọ̀ ó ń gan lélẹ̀ tí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè àwọn èèyàn máa ń lo àǹfààní láti fi wá nǹkan sápò ara wọn ìgbà tí kò bá wọn àwọn yóò dọ́gbọ́n bí kan lè ra epo pamọ́ ẹ̀rọ epo 500 ó tà 5,000 gbogbo orúkọ báwọn ní wọ́n ń ṣe. wọ́n ti rí wá nígbà yìí sí ayé ìjọ àṣùkà rẹ̀ kí ìyàbá ti rà àṣùkà àṣùkà yorùbá ní ẹja kúló kọ́sẹ́ àwọn tó máa ń ṣe ènìyàn ló máa jẹ àṣùkà àkọ́kọ́ náà bá sì ní kí ọkọ́ àbí ká mọ́ lọ rà kan oníyìí káwọn láàṣẹ àṣùkà sí wọn. now ṣẹ́rí tí mo fẹ́ ká ṣe ni wípé àsìkò yìí mo fẹ́ ká fi kọ́rọ̀ jọ mo fẹ́ ká fi kówó jọ sọ́rí bíi pé ká lọ sílé oúnjẹ ká try láti ra oúnjẹ ká ṣe transfer ẹ̀ṣẹ̀ àwọn àmọ̀ pé kò sówó nínú ATM wa àmọ̀ pé kò sówó nínú sẹ́ẹ̀tì wa àkànṣe transfer ìfẹ́kì wọn ṣáà nípa wa láti jẹun tán a tún lè ṣe àwọn nǹkan kan míì bẹ́ẹ̀ bíi pé ká lọ ọjà ká ra nǹkan a lè ní pé kóun máa gbé nǹkan yẹn lọ lé o ti understand àwọn bẹ̀rẹ̀ sí í ṣe transfer tí ò nílò and so many other things so a jẹ́ kí a lè kówó jọ sọ̀npá nínáwó wa. ọpọlọ rẹ ti pọ̀ jù ó sì kàn yín. èmi ò bá yẹn lọ. èmi ò tẹ lówó mi báyìí sí. kò dá ẹgbẹ́ nu mi. èmi báyìí sí. ẹ mọ́ bá a ṣe. ẹ mọ́ bá a ṣe. ẹ dúró yín ṣùgbọ́n má tẹ̀lé a o. èlò àjọlọ ni. kò sígbà tí mi ní try láti organize classes. ẹ ṣe bó yí ra padà ṣọwájú ilé look at me. This man gan báyìí sígbà tí mi ní máa fi lẹ̀ nígbà mi ti bá fẹ́ kaki ju tó wọ̀ lọ. No kaki kọ́ ṣé o mọ̀ pé material. Welcome to material lílé. kábẹ̀rẹ̀ mi lórí àgbàlẹ̀ ọmọdé làwọn ẹ̀sùn mo ti lè tó kàdánù báyìí ẹ́. Rí ṣe látara. Mo ṣe náà ni mo ṣe náà ni mo lẹ́nu pé ń dọ̀pù ṣe ẹ calm down ṣe cash ló yẹ kẹ́kọ̀ọ́ wá because ọlọ́wà ló fi ra treatment tá a máa fún ìyàwó yín ìgbà tẹ̀lé ti rí cash kó wá yẹn tí wọ́n rí transfer ṣe. olómi èmi náà kọ́ ọ nẹ́tíwọ́ọ̀kì ni cash lè gbẹnu kẹ́ bẹ́ẹ̀ ló ń ṣe kò lómi. You need to take heart torí pé ìyàwó yín ti bọ̀. ìyàwó yín ti. ó ṣe kí ni.
ẹ tẹ̀ ká àtẹ̀jọ́ ẹ tètè wá bẹ̀ ṣe máa. ẹ wò mo ní àwọn ọmọ ẹ bá kú sí ẹ lọ wá bẹ̀ ṣe máa. dókítà ẹ̀sìnbáyé mi jẹ́. láti pé ìnáwó lákàtì owó náà pọ̀ rẹ̀ nẹ́tíwọ̀kì mi ẹ lọ ìbàjẹ́ ìbàjẹ́ láti ìnáwó mi tó ń jẹ́wọ́ mi owó rẹ̀. na mú ọmọ ilé ọgbọ́dọ̀ tayò àkílódé ẹ tí ọba bẹgbẹ rẹ ṣe lé yọdọrùn àkíní bẹ́ẹ̀ ni tí ọba ti gbé ẹmí náà ta mọnù tí ọba ti gbà kọta yìí ó lè bẹ́ẹ̀ o kílódé ọyá ta ọmọ ta ònà 6-5 lẹ́ẹ̀kan oṣù ọkàlẹmọdé yóò dáa fún ọ. bàbá àgbàlagbà ló ti pọ̀ jù ló pàpọ̀ ló pàpọ̀ pọ̀ ojú odò mi ní pọ̀ jù ojú odò mi ní. ojú odò rẹ kò lè kú. Barcelona káàbọ̀. Kí ni mú ọ? Dàtọ̀ dájà. Dáńdọ́ kí ni wò gan? Mọ̀ bàtà. Ó yá iná rẹ̀ sí ìdí sí. O ò lè rẹ́gbẹ̀ rẹ̀ àfi bọ́ ọba dọ́run. A ní àtayò. Táyò. Ṣé èmi tí mò ń bá ọ jókòó? Èmi rẹ̀ wà nínú ẹgbẹ́. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ ṣubú nu èmi àti ìyá rẹ̀. Ẹgbẹ́ lèmi àti ìyá rẹ̀. Bẹ́ẹ̀ni. Nítòótọ́ àbọ̀ ìṣeré. Mo tó sì yẹ́ rí. Ayé ibẹ̀ bàjẹ́ ni. Ẹ ti ń wọjà ni. Tiẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀. Gbogbo ọ̀rọ̀ ìjà kọ́. Wọ́n bú ìyàdọ̀ bú bàbá rẹ̀. Ṣé èébú ni mo pé mo tó sì? Ọlọ́jọ́ kúrò títò. Ọlọ́jọ́ kú ọ̀yẹ́ ni. Èébú ni pé mo tó sì yá. Ìyá tèmi. Kì í tiẹ̀ ṣe pé mo tó sì yẹ ẹ̀. Èmi àti ìyá rẹ̀ jọ ń wọlé wọ̀de. Ṣé o fẹ́ sófò? Wọ̀rọ̀ òfò kọ́. Tọ́ ọ bá délé béèrè lọ́wọ́ ọmọ rí ìyá rẹ̀. Bí a fún ọ̀bí níbo ajú ti di bí orúkọ sí wù. Àyítọ́lá ìwọ náà sapá kan dábí orogún ẹlẹ́ran. Kí ni ìṣòro rẹ? Ìyá tèmi. Ẹ ṣọ́ra yín o, ọba ń ṣe ní ká mojú eré o. Wo. Àyítọ́lá ìwọ sọ òkìkí bí ọbẹ̀ jẹ̀mọ́. Ìwọ sapá kan dábí orogún ẹlẹ́ran. Owó síwájú ti níbi orúkọ sí wù. Ìwọ sọ pé ìwọ báyà tèmi sọ̀rọ̀ ọ̀fẹ́. Ibo ló ti ń bọ̀. Àbáyé yín fẹ́ bàjẹ́ ni ẹ ṣọ́ra yín o. Wọ́n á fẹ́ ṣe transfer sí kò wá gbà wọ́n ní ṣe padà fún lówó lọ́jọ́ tí má ti ní. Ó fẹ́ ṣe transfer sí lẹ́yìn ìgbà tó jẹun tán ó ní kó ọmọ ṣe transfer gbọ̀n bá rówó kó wá sán obìnrin mọ̀ dá o ọ̀dà wà máa relé mọ́mọ́ relé lọ fún ìyá rẹ̀ ebi ó ti máa pa sọ fún wa pé mò ń bọ̀ o. Ọ̀rẹ́ mi máa jẹ ajá o. Orí oyè móròdé ìjà ta ni ìwọ àti ta ni ẹ ń gbé mi lẹ́jà rẹ ṣé ọgbà wípé ọkọ ìyá rẹ lèmi ń ṣe wọ́n ti gbà. Ó rí ọ̀rọ̀ tó mi sọ lẹ́ẹ̀kan. Kí ló sọ? Ó lóun lọ jẹun lọ́bẹ̀ ìjà ṣàlẹ́yà ó lóun wá fẹ́ ṣe transfer sí ó ló wá pé kó ń mú wá gbà ló ń bá ní. èyí pé unity àbí kílẹ̀ pé yọrí pé òun ló wọlé tó ẹnì kan kíkẹ́ sáà ti ṣe kan ọ̀gbọ́n bàbá sì wá bọ́ bẹ̀ tá a jẹun bàbí tá a jẹun rọ̀gọ̀dì nǹkan ní amúwájú abánínú àwọ̀ rí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ilẹ̀ yà nígbà bẹ̀ kọjá mọ́. ọ̀sá láìkì kọ́ máa kọ́ mi ń kọ̀ kúkọ̀. orúkọ owó ọpọlọ ní ẹ̀kọ́ lọ ẹ̀yẹ lákàìsì rẹ̀. ẹ̀yà ẹ̀wà o. ẹgbẹ́ nu yín. torí báyìí ibi ìpani. tí àwọn ará ó ti kú. ìjẹ yakutu oúnjẹ. tí ó tẹ̀yìn ẹ̀wà ò ní. àṣé pé ní bá lọ tó bá dàgbà kọ́ ní lọ́pọ̀ náà. ẹ̀yin lónà ṣé àní dìde ní ìbáyìí. ẹ sábà mú owó tèmi ẹ múra ẹ lọ yàn kọ́ níbi tọ́wọ́ yìí ò ti tágùn. kí ni wọ́n ń ṣe àwọn ẹlẹ́nu sún ibi ẹnu kó tì. lónà kéǹtì ẹ. kí ló dé kí ló kọ̀. ṣé amutí lọ́wọ́ rẹ̀ àsanwó ni. ọfẹ gbowó. èló lowó rẹ o. 2,000 lówó mi. lórí kí la mú. gbọ́n tẹ́ ẹ mú náà. lọ ọya ṣe ń kọ. àwọn tó kúkú ẹ lágbára ni ó sanwó. ẹ̀yin dákun. ó ti lágbára wọn. àwọn náà wọ́n sanwó. 2,000. sanwó tó. àgbà ayé àgbà. mọ tírí kọ sanwó. mọ tírí kọ sanwó. ọkọ ya mi èmi àti àsanwó ọkọ ya mi. arìnrìnjẹ ni. èyí jọ wò lẹ ayanyanya ìwọ sanwó rí. ó ti di kìnní mọ́rùn bí ìgbà tó tutù mọ́. ó jọ lọ bó ṣe rí. àtẹnu. àìpẹ̀rù wọn jẹkújẹ èmùkúmu náà pẹ̀lú. bẹ́ẹ̀nu ẹ sọ̀hún. ọtí bèbè rẹ. ìwọ o. ìfẹsẹ̀ àsanwó.
ti láìkí kọ́ ọmọ jẹ ìjẹkújẹ káàkiri jù tó ní àlọ́dọ̀ ìyá ṣàléwá àlọ́dọ̀ oúnjẹ ọ̀fẹ́. òun rèé o. owó mi ò tí ì pè. ó kù 500 naira. ẹ dákun ẹ bá ń bówó tèmi jàre. ọ̀dà alẹ́ ọ̀sẹ̀ sára. sórí nílùú tíá. ọjọ́ kó wọn ẹ̀kọ́ wọ́n lé tíá o. I'm telling you nílùú tíá àkọsápò lèèyàn kọ́wó eléyìí tó ń ṣe yẹn rẹ̀ bí oríṣi o sọ́gbà bọ́ọ̀gbà ní tó kó sápò. ẹ dákun ẹ bá ń kó. ẹ má jẹ owó mi ó jọ̀la lọ. ṣe èmi náà kọjú sí ni àbí gbogbo wa. mo ṣe ní kégbé eléyìí kú. wàláì ń lu sáńbà ni bó ṣe mọ eré bọ́ láyé ẹnu. ibi tá a ti ń ṣe la ti ń jẹ. ayé bàjẹ́ lónìí. ibi tá a ti ń ṣe la ti ń jẹ. owó bí o ẹ̀. àwa ò lọ́nà méjì ju ká ṣiṣẹ́ owó bí o ẹ̀. èyí ló ń lẹ́yà ẹ̀mú abẹ́rẹ́ ẹ̀mú fúyàwó mi wá ní. bàjẹ́ lọ tútù ẹbí sòògùn ẹbí sòògùn. owó bí o ẹ̀. ìjẹ́ kékeré èrè púpọ̀ ní owó bí o ẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́rin bá ń dùfẹ́. èèyàn kan ni ó gbàfẹ́. ìyá olóúnjẹ. bẹ́ẹ̀ ni mẹ́ta bá ń dùfẹ́ o. èèyàn kan ló máa gbàfẹ́. bẹ́ẹ̀ ni méjì bá ń dùfẹ́ o. ẹ fún mi lẹ́pà méjì tó tóbi. Inú ọ̀bẹ̀ wo lẹ ní? Ẹ bá mi ní ìgbójú àti ẹ̀gúsí. Mi kò tó mi ní mo gbé ìdíje mi. Àbí ọmọ tí ẹ kọ́ sí láti yé. Ọlẹ́ jẹun. Ọmọ àná bọ́lá ìjọ. Òkú mi lọ́pẹ̀. Màmá ẹ dáhùn. Ibi tá a ti ṣe la ti ń jẹ. Owó bí o ẹ̀. Ibi tá a ti ṣe la ti ń jẹ. Owó bí o ẹ̀. Àwọn ọlọ́nà méjì ju ká ṣiṣẹ́ wa lọ. Owó bí o ẹ̀. Ọ̀nà fún lọ́nà owó bí o ẹ̀. Ẹni ọdún máa kọ́ gbọ́dọ̀ sọ pé ní rárá. Owó bí o ẹ̀. Àwa ló ń sọ lọ́wọ́lọ́wọ́. Owó bí o ẹ̀. Ìjà kékeré owó lọ́wọ́ owó bí o ẹ̀. Ìjà kékeré èrè púpọ̀ ní owó bí o ẹ̀. Àṣekọ́lé mọ́lé àṣelówó lọ́wọ́ àṣenílárí ọ̀dájú dájú pa kálá. Gbowó kò tó ṣe transfer. Ohun tó bá rí wọn wí, ohun tó bá rí kan sọ, ọ̀rọ̀ yẹn ò káyé. Kówó ṣáàtì pé ní. Ohun ẹ̀rí ẹ̀rọ. Ohun ẹ̀rí ẹ̀sọ́. Màmá ẹ dáhùn. Ohun ẹ̀rí ẹ̀rọ. Ohun ẹ̀rí ẹ̀sọ́. Ibi tá a ti ṣe la ti ń jẹ. Ibi tá a ti ṣe la ti ń jẹ. Ọlọ́nà méjì ju ká ṣiṣẹ́ wa lọ. Ọlọ́ fún lọ́nà owó bí o. Ẹni ọdún máa kọ́ gbọ́dọ̀ sọ pé ní rárá. Owó bí o. Àwa ló sọ lọ́wọ́lọ́wọ́ owó bí o. Ìjà kékeré owó bí o. Ìjà kékeré èrè púpọ̀ ní owó bí o. Ohun tí ó dáa kò dáa o. Ohun tí ó dáa kò dáa. Ohun tí ó dáa kò dáa. This is unsightly. Very, very unsightly. You eat with every decency. Yes.
wọ́n yà bẹ́ẹ̀ wọ̀ náà. ó máa ń padà béèrè bó dọ̀là o àti. àdínkù ra ní láì ṣe jẹun. díẹ̀ díẹ̀ o. kí lọ́kàn wò. díẹ̀ díẹ̀ o. ọ̀rẹ́ mi máa ń sọ̀rọ̀. Àbẹ̀. Ìyá àjẹrẹ́ ìdílé ẹ̀ka. Àní oníṣòwò ọkàn jẹun jàbùjàbù ya ní ìṣòro. You are not decent. Bàbá wo ló ń pè yẹn gbádùn jàre. Ìbọn náà jẹun ni. Ó dẹ̀ ń jẹun. Ó ń dá ọbẹ̀ sínú ọbẹ̀ látọwọ́ ẹ̀ láti gbùnmọ́ ẹ̀. This is bad o. Mo dẹ̀ sọ fún woman kọ́ mọ̀ bu ọbẹ̀ wa kù. Ẹ̀mẹ́ ọdún kìlá. Mi lè bọ́ jẹun pọ̀ wọ́n láyé. Ẹ̀rẹ̀ arákùnrin òun fún mi. Ẹ̀rẹ̀ arákùnrin ẹni pàdé yóò fún mi. Ó lọ jáde kámẹ́rà. Wo ẹ jẹ́ kí n wo sábìsì lẹ́yìn ta. Sábìsì lẹ́yìn tó bá kàn ní ọ̀rẹ́ rẹ̀. Kí ni gbímọ̀? Akẹ́kọ̀ọ́ tí náà kọ́ ń gbà wá jẹun ṣẹ́bí àbí ilé ọ̀gá ẹ̀jẹ̀ máa ní sẹ́yìn fọ́ láti sábìsì inú ilé ọ̀gá. Ẹni fòrò jàre. Èmi ò mọ tó ṣe sábìsì tí ò lọ. Àní ẹni sùúrù mi ò bá yín jà. Dódódó ṣáfẹ́ sá lọ ni. Ẹ sálọ ẹ bọ́ta. Màmá má jẹ́ kí n wojú yín o. Irú kí ni mo transfer wọlé ṣe látàárọ̀. Bàbá nígbà tí nẹ́tíwọ̀kì ọ̀dá ní. Ọ̀rẹ́ mi ṣe kí ni Ẹ wo kí ni. Ìlọ ìwà gba sẹ́ẹ̀tì lọ́wọ́ mi. ó ti ń pẹ́ jù ó ti ń pẹ́ jù. Kí wàá ní tó ń ṣe? ó lóun ti ń mú mi gan seriously torí mi ò kí fẹ́ jìbìtì ní. Ẹ dọ́dọ́ kí lọ bẹ́ẹ̀ ṣe ṣọ́jà ni. ẹ̀kọ́ máa wá sọ́dọ̀ ẹ̀kọ́ máa rọ́ jẹ́. Tọ́ bá fi àdá yẹn tọ́ bá bẹ́ mi kò pé ìṣọmọ ìyá pé bàbá mi kò bí mi. Kò sí ìkankan. Ògùn ní kọ́lé náà ṣọ̀pọ̀nà ní kọ́lé àpáta. Orí àgbélàgbé fi mi ò bá ń ṣeré o. Àdá èmi lè yán máa padà dámọ́. So ojú 2000 lọ ní. Ojú 2000 lọ ní. mi ò bá ṣeré o. Wọlé síbò. Ẹ wọlé síbẹ̀. Síbò. Ẹ wọlé síbẹ̀ ẹsẹ̀. Síbò. Ó dà pé ẹ̀rù kọ́ bẹ́ẹ̀ mo bá ń ṣọ́ wa. Kí ló dé gan? Kí ló dé? Ẹ wọlé síbẹ̀ jọ síbẹ̀ ẹ̀rù kọ́ bẹ́ẹ̀ mo. Ọ̀rẹ́ ìjà ẹ̀yà wọlé. Sọ̀rọ̀ pé wọ́n lọ fa gbogbo tó ṣẹlẹ̀. Ẹ wọ́n lọ sọ̀rọ̀ pé wọ́n lọ fa. Ẹ lè máa hàn lè máa nà jáde. Kí ló dé gan? Ẹ lọ́wọ́ ẹ lọ́jọ́ Ẹ àwọn ẹgbẹ́ yìí kò ti wá ṣe oníkọ̀tà ṣe fún wọn. Ẹ lọ́ máa fọbọ́. Ẹnì kẹta wọn bá ṣe ọ̀gbẹ́ náà. Ẹ má sọ kàkà alájẹnujọ ní. Ẹ má bá mi sọ̀rọ̀. Kémi ọkọ̀ bọ̀. Ní ẹ̀rọ tí fẹ́ bá mi sọ ní pé kẹ́ ẹ tọ́ bá kò kẹ́ fún mi lówó. Alájà ẹja sọ̀rọ̀ gidi. Ṣé kádùrù mi jókòó máa fọ? Ẹ má bọ̀ wọ́n Àdúrú tó bá tẹ jókòó tó ń jẹjẹ ìyá tí ò lówó lọ́wọ́. Ẹ̀mí ká gùn yín bẹ́ẹ̀ lówó. Èmi lówó. Transfer ní ọ̀nà. Kò lọ náà nù. Bàtẹ́ bá fọwọ́ lẹ́tọ̀ gbà fún ọdẹ ẹ máa lọ. Àbọ̀. Ẹ lọ fún abọ́ bàbá tí wọ́n fọ́ mi. Ibi tá a ti ṣe láti ń jẹ́ Lẹ́yìn pé kẹ́tọ̀ ọjọ́ ọmọ owó bí o Máa ń gbà fọ́fọ́ jáde náà. èèyàn mẹ́ta ló wọ nígbà tẹ́lẹ̀ rẹ̀. àwa ò lánàá
wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́rin bá ń dùfẹ́ èèyàn kan ni ó gbàfẹ́ bẹ́ẹ̀ ni mẹ́ta bá ń dùfẹ́ o èèyàn kan ló máa gbàfẹ́ bẹ́ẹ̀ ni méjì bá ń dùfẹ́ èèyàn kan ni ó gbàfẹ́ ni ó gbẹ̀fẹ́. ṣé o ti bá mi kọ́ fún níwọ̀n tán. ẹ káàsán. káàsán. ẹ fẹ́ gbowó ni kọ̀mátìsì káàsì lẹ̀. yóò tọ́ ni ìṣúná kì í ṣòwò la fẹ́ gbà báyìí. àwa ará àdúgbò láàrin àwa báyìí. bẹ́ẹ̀ torí wípé àwòrán bá dúgbò làjọ ń gbé àgbàlagbà sí lẹ́yìn kò yẹ kí a lè ṣe tí ọ̀dà sísàkà mo mẹ́ẹ̀dá kó kí n tó máa lọ mo níbèrè kan. mo dáhùn. nígbà tá a dé ọ̀dọ̀ àwọn haúsá ní sábò n ò fi kankan dé owó. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ohun ìyàlẹ́nu tí ó wá jẹ́ lọ́dọ̀ tí yín ni wípé ẹ̀yin wá ń fi owó ní owó yín ní gbọgbọ ẹ dákun ṣé Emefiele ti yín ọ̀run ní gbé ni àbọ̀wọ́ ẹ̀bọra ni ẹ̀ tí ń gbowó àtàwọn arún mọ̀lẹ̀ ní ń fi owó kówó látọ̀dọ̀ wọn wá sọ́dọ̀ yín tó fi wá jẹ́ kówó ti yín ọwọ́ arúgbọ́gbọ́ ju ti àwọn yòókù lọ kí ló dé ṣé bí kò lórí àjọ ń gbé ṣé ẹ bá yí jẹ́ wà ní nígbà táyé tẹ̀ ń bẹ wájú. ẹ dákun ẹ dágbére ilé ẹ tó máa bọ̀. adágbére mo dágbére. bóyá gba ìdójú ọ̀nà lórí yìí ti yí. owó ọ̀rọ̀ yìí ti lọ. ẹ dúró náà bádùúgbò wa yìí ṣe tó ẹ wá lórí láyà yìí méjèèjì ẹ mú ẹsẹ̀ ọ̀tún ẹ fi ṣáájú tòsì ẹ ń gbèsè tó lórí burúkú orí yìí burú ni kí lọ́kàn yìí pẹ̀lú iye tó wù mí ni mo lè gbà lórí POS tí mò ń ṣe yìí kí ló dé bẹ́ẹ̀ bá lè gbà lọ́wọ́ mi ẹ lọ gbà ń bò mí. màmá gbogbo ilé tẹ̀ ń bì kọ̀ọ̀kan ló ti ráyè o kọ̀ọ̀kan wá rárá bí ọba jẹ́ ìfẹ́ ta ní sí yín ìfẹ́ ta ní sí yín ló jẹ́ wáyé tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀bá ti rí nǹkan. kí ni ẹ̀bá ṣẹlẹ̀? bẹ́ẹ̀ wá ìgbà ti ṣẹlẹ̀ àlẹ́ pẹ̀lú ìgbẹ́kùn ìgbẹ́ ọ̀padà wá já. ṣé wa ókè ṣé ẹ bá mọ́rin mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn káàtì ní ìtójọ́kùnrin ògbó ìwọ tó tún jóbìnrin ṣé o lè wà lórí ìdúró kó máa bú ìyá ẹ̀ báyìí. ìyá mi kan nọ́mbà ọpọlọ yín ti lọ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa ẹ̀ ní wáṣọ òdì lódìlódì náà lọ̀rọ̀ yín náà tẹ̀lé ẹ rí pé ẹ̀ mọ́re wọ́n ẹ̀bù yín láti fi yín cash kẹlẹ̀ níbi ìfi jẹun kẹlẹ̀ owó ná ẹ tún wá ń ṣe ní yọ̀bọ̀yọ̀bọ̀ sí màmí mo bá yín dé mọ̀ màmí ṣe eléyìí tó ṣe eléyìí tí wọ́n ṣe wọ́n ti fi kó bá wọn tó kù bó ta bá ti fẹ́ fún yàn ní 2,000 báyìí 1,000 naira. Màmá ẹ ti sọ àwọn ẹ̀rọ mọ́ mi ẹ̀rẹ́ àlẹ́ mọ́ mi. Ìlọ̀gbọ̀nọ̀gbọ̀ sọ̀sọ̀, atọ́kùn máa pọ̀ àmọ̀nà ọ̀run máa lọ. Ohun tí ó dá kò dá ní. Ẹ̀rín bí ọba ní ó ń sọ yìí. Àpàláyọ̀. Ó máa ń padà bí ní. Ó máa ń padà bí ní gbódọ́lá. Ó máa ń padà bí ní gbódọ́lá. Mo sọ fún ọ̀nà tó bá jẹ́ bàbá rẹ lọ wá síbí sọ́ọ́dì pé kí bàbá rẹ ó lọ pé 4 o'clock yẹn ti wà. No, mi sọ pé ò ṣe POS. But mo fẹ́ kó wà reasonable enough when an old man like myself is here already wípé I am coming. Mo wá débi tó ní pé kí n lọ́tò is that good? Daddy ẹ wo ṣe láwọn tó tọ́tò sí bí the same orí tẹ nínú làwọn náà. No orí wa yàtọ̀ what are you talking? O kàn wọ orí mi ni orí mi kòròfo ni orí tèmi is full of so many things that are very good. Bàbá orí òjò orí bá wọn. Ó yẹ súnmọ́ mi ẹ̀mí tẹ̀mú wá. Ṣé èrè yẹn wá jí mi? Èyàn dà. Ṣé màá borí mi rè?
ẹ má bínú o. Sàníyàn ẹ ní bàbá ń lẹ́ni. No. Bàbá ẹ bá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún mi. Bóyá dàbí náà. Dádì èyí tẹ gbé sẹ́yìn tó ń wá tọ́ ẹ̀kọ́ sọ fún kó dákẹ́ náà. Dádì Àdìsá ẹni sùúrù ẹni sùúrù. Ẹ wo ẹni sùúrù. Ẹ jẹ́ sọ kíní kan fún yín kó yé yín o. Ẹ̀yin kọ́ lẹ ó kún bí fún mi o. Ẹ̀yin dẹ̀ kọ́ lẹ fún mi lówó tí mo fi. Jọjọ mi. Dádì ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Ẹni ọ̀dọ́ kì í tọ́ tó ń pa yẹn. Èmi mo dẹ̀ ní right láti sọ nǹkan tó wù mí láti ṣe. Ṣẹ́rí bíbí. Fún ẹgbẹ́ bá bẹ́ẹ̀. Kò sí cheating bíbí. Kò sí cheating bí. Ẹ máa lọ tó. Kò sí cheating bí. Ibi ò kì í ṣe báǹkì náà. Lọ pariwo mọ́ báǹkì. Èmi ló ń sọ yẹn fún ọ. O dẹ̀ bìlí pé òun bọ̀ wá sínú ilé láti wá bá yẹn. Question wo ló ń béèrè lọ́wọ́ rẹ̀? Are you with your senses at all? Dádì àwọn báǹkì náà sọ ẹ́ di cashless náà. Wọ́n sọ ẹ́ di cashless. Wọ́n máa sọ ẹ́ di cashless. Wọ́n sọ dáàbì ẹ́ di cashless. I am telling you this. Ẹ ti rówó gbà. Ẹ lọ tó. ẹ lọ tó. Dádì mi ò fẹ́ ju 1,000. Wọ́n bí ẹgbẹ́ bẹ́ẹ̀. Mo máa gba 5,000 bí. Bẹ́ẹ̀ ni. Elọ́kẹ́ mi gẹ́ ní lọ́wọ́. Èmi ò fẹ́ mẹ́yẹ tó ní lọ́wọ́ o. Tí ìbá gba 5,000 bí a máa close bí down. I will tell you this today. Ẹ jẹ́ sàárè kí ni kan fi jù. Ṣé ẹni owó tá a ń lò ní this time around? Àrùn gbà báńkì. Àwa náà lọ sọ́dọ̀ àwọn ìyá látẹ̀. À ń fowó owó lọ́dọ̀ wọn. Lẹ́ni tẹ́ ẹ jọ ń gbé ilé kan náà tó dàbí bàbá fún ẹ. Dádì ṣé bábúrò yín ṣe owó ṣiṣẹ́ báńkì? Má dárúkọ àbúrò mi ń ṣẹgbẹ́ orí ẹ ni. Tí bá sọ fún ọ bẹ́ẹ̀ kọ́. Ẹ bá mi gbà. Gbà kí ni? Wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́rin bá ń dùfẹ́, èèyàn kan ni ó gbafẹ́. Bẹ́ẹ̀ ni mẹ́ta bá ń dùfẹ́ o, èèyàn kan ló máa gbafẹ́. Bẹ́ẹ̀ ni méjì bá ń dùfẹ́ o, èèyàn kan ni ó gbafẹ́, ni ó gbẹ́fẹ́ lọ́lé o. Ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. Ẹ máa pẹ́ èmi la ò ní yàn sí, èmi la ò ní yàn sí, bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yàn sí. Ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn mi. Mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe dúró tì mí tẹ́ ẹ̀ jẹ́ kójú ó tì mí. Nítorí pé àwọn kan máa ń bá ní lọ sógun tó máa ń yóyàn lẹ̀ sójú ogun. Ṣùgbọ́n ẹ̀yin ẹ tẹ̀lé mi débẹ̀, ẹ bá mi jagun náà, ẹ dẹ̀ mú mi padà wá sílé. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ wo kí ni wọ́n sọ tán? Wọ́n lọ́wọ́ wa ń gbọ̀, ẹ wo mo di kọ́pù ṣọ́wọ́ mi gbọ̀. Tọ́wọ́ bá tiẹ̀ wá gbọ̀ ṣọpọlọ mi gbọ̀ ni. Ọpọlọ inú ọ̀la máa fi ṣe ìjọba ara wa yìí. Ẹ wá dúró gbogbo ìlérí tí mo ṣe fún yín pé màá ṣe Ọlọ́run fún mi lágbára náà màá dẹ̀ ṣe. Gbogbo àwọn ọ̀dọ́ ìlú ìlà máa fún níṣẹ́. Gbogbo àwọn obìnrin, àwọn ìyá lọ́jà, gbogbo wọn la máa fún níṣẹ́. Àwọn bàbá lọ́jà káàkiri, àwọn òṣìṣẹ́ ìjọba a máa san owó wọn lóòrèkóòrè bó ti tó àti bó ṣe yẹ. Mr. Kola. Ìwọ la fi fún, ìwọ la fi fún, ìwọ la fi ṣàgbàlagbà, ìwọ la fi fún. Bẹ́ẹ̀ni kan ṣe kàndú kàndú gọ́dú, ìwọ la fi fún.
àjùlọ́lá fi hàn. bẹ́ẹ̀ni. ẹ wo àbòsèlú àwọn ni. a jẹ́ kí wọ́n mọ̀ pé olóṣèlú ni wọ́n nǹkan ó dùn nǹkan lọ. bẹ́ẹ̀ni ẹ wo bí gbọ́dọ̀ bàbá ìyá ẹ wo igi lẹ́yìn ọgbà mi rèé ó dúró tì mí obìnrin dáradára ni ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ó yẹ kó ìyá bẹ́ẹ̀ni. in fact inú mi kàn dùn ní bí mo ṣe bá yín báyìí ẹ wò ẹ má ti lọ mo ti gún yẹn ni mo gún mo ti ní concept table ẹ wá lọ jẹ. Báwo ni tó ṣe yín báyìí? Ìyé mi o, ọ̀pẹ̀lú ìyé mi ò mú mi lára ni. Ó yá, ẹja ṣe àwọn ilé máa ń mú kankan. Ó ti pọ̀ jù ní ìmọ̀ kankan mọ́. Màmí àgbo ni, àgbo lélẹ̀. Mo mọ gbogbo lè lókun fọ́ọ̀gùn yìí. Pẹ̀lẹ́, màmí bí tí ọjọ́ ìgbéra ká tún lọ sọ síta o. Ọ̀gbìtà, èmi ò lọ síbi tó lọ́mọ. Bí mẹ́fà tá a lọ gan-an, kí ni kókó oògùn ló kúnlẹ̀ yìí? Òun gágarùn kan lára mi. Mo lọ síbi kan. Màámi ẹ wo, owó wà nílẹ̀ o, ẹ jẹ́ lọ sí hospital aláfíà yín ló ṣe kókó o. Owó gbogbo owó tá a la pa náà ní sẹ́táǹsì pípé ẹ̀sìn àbí kí ni wọ́n ń pè. Gbogbo èrè tí mo rí bẹ́ẹ̀ ni mo ti ná tán. Ta ni mo ṣe? Ta sì lásìkò tó lọ́wọ́ ó ṣe táàrí tí a ṣe ni. Gbogbo owó tí mo ní mo gbà àtẹ̀yí tó jẹ́ tèmi, ó ti tán. Ọlọ́run ní jẹ́ kó wọ́n tán. Àlàáfíà ló ṣe kókó jù. Owó lẹ̀ ń pariwo. Ṣé yóò mọ̀ pé tẹ̀mí bá wa ìrètí ń bẹ ni? A máa ṣiṣẹ́ ọmọ olówó mi lágbára náà. Ẹ jẹ́ lọ sí hospital o. Ṣé máa làgbo ìjẹ́jẹ́? Àgbo. Ṣé máa lò jẹ́jẹ́ yìí mo ti lò láàárọ̀ ní ìdájí sí ìṣiṣẹ́ lára mi. Màámi. Ìgbà kan rí ti tó ṣẹ́ mi. Bí wọ́n rẹ̀ wò lélẹ̀ bó ti sún èmi o, ó ti sún èmi o. Àwọn ti sún mi lọ bá mi fún yín lálàáfíà. Ara mi ò yá, ara mi ò yá. Bí wọ́n rẹ̀ wò lélẹ̀ bá mi. mo ṣe ń lọ ní ẹ̀mí Ọlọ́run bá mi sọ̀rọ̀ pé ó ní àwọn ìṣòro kan tí ẹ̀ ń kọjú báyìí. Bẹ́ẹ̀ ni sá. Olúwa ẹ ṣé o. Ara mú ìní ni ò yá. Kò dé síbi tá a ti gbé wọn dé. Kò sí wòsàn náà sí ẹ̀. Ó ti wá sú mi gbogbo tó ń bà mí lọ́kọ̀ jẹ́ mi ti ẹ̀gẹ́ ìtara mi kó ló bá mi fún wọn lálàáfíà. Níwájú ọba ẹ̀rí tí a kì í pè jẹ́ irọ́. Nǹkan tí Olúwa ń bá mi sọ ni wípé nígbà tí ìlú kò rójú kò ráyè tí wọ́n ń kọjú àwọn ìṣòro kan ó ní ìgbésẹ̀ tí màmá yín tó ti gbé. Èyí ni pé màmá yín ó ń gba owó pa lọ́wọ́ àwọn ènìyàn. Eléyìí jẹ́ àbọ̀ wá bá ohun tó ti ṣe. Ẹ má bínú sáà ẹ̀mí pé wọ́n fi tipá gba owó lọ́wọ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ni. Ṣé bí POS business right? Bẹ́ẹ̀ni. Ṣé yẹn ló wá fa sickness wọn sà? Bẹ́ẹ̀ni ọbẹ̀ rí ń bá mi sọ. Mo sì lè jọ kí wọ́n ní solution tára wọn máa ṣe fi yá. Ọ̀nà kan náà ni wípé gbogbo àwọn owó tí ìyá yín ti gbà tó fi kó ọrọ̀ jọ kókó gbogbo owó náà kó lọ kó fún àwọn oníbàárà ló bá tán. Ẹ má bínú sà bó ṣe yé mi gbogbo owó tí mọ́mì mi ní pátápátá gbogbo dúkìá tí wọ́n ní ká lọ fi tọrọ fáwọn aláìní àbí. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀ pátápátá láì ṣẹ́pẹ̀ ẹyọ kan. Bẹ́ẹ̀ni. Ègbé ni fún ẹni tí a kò rán tó ń jíṣẹ́. Olúwa ẹ ṣé o. Olúwa wà pẹ̀lú yín o. Wàhálà dé. Ẹ sà gbogbo ẹ̀
gbogbo ẹni ká fún yàn wàhálà dé. Ibi tá ti ń ṣe la ti ń jẹ owó POS. Ibi tá ti ń ṣe la ti ń jẹ owó POS. Àwa ò lọ́nà méjì. Ṣé bá ti mọ òwúrọ̀ ni pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ àdàkùn tèmi. Ọ̀rọ̀ ẹ̀yin oní POS ṣé dandan ni ká mọ̀ sọ fún mi. Ṣé ẹ̀yin mọ̀ pé tí ń ti bá yín ní tí wọ́n fẹ́ gba 1000 ẹ mọ̀ ní kí ẹ mú 400 wá. Owó ìwúlẹ̀ ń gbà wọn ni. Wọ́n náà wòyá gbọ́n gbogbo tó bá tẹ̀ dé gbogbo dúkìá dáná ti ta ó ti gbogbo ẹ ti ló ti lọ tán. Ìwọ náà máa ń bá wí. Ìwọ náà ń bá wí. Èmi. Ìwọ ni. Kò ṣe dé mi, ìwọ náà ń bá wí. Èmi tí mo ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara nílé gbọ́fà mo lo. Bàbá dógún ọdún wa pé bá dọ́gbọ̀n oṣù àkó. Àmọ́dún òjìnà mákẹ́nu ọmọ mi èbùsùn jẹ́. Ètò ṣe ní ọ̀dọ̀ ìyá mi àgbà ó ti tó. Ó ti jẹ jíjẹ. Ó ti mu múmu. Ọwọ́ wíwẹ̀. Gbígbóná ladìẹ yẹyin bọ́ bá délẹ̀ tán tutù wọ̀. Ibikíbi tó bá wà. Kó dìde. Kó rí kó dìde. Èrù wá dìde. Kó rí kó dìde. Èrù wá dìde. Bọ́kẹ́ bá yọ abọ́dẹ̀ wá jà tí ọlọ́mọ́nú èdè ló sà lóhùn. Kó rí kó dìde. Èrù wá dìde. Ògìdìgìdì lámẹ́rin. Amẹ́rin tá a gbàgbé ògìdìgìdì. Adébáfúnjagun ọlọ́gọ́fà ọ̀fà tó lóun ọ̀tá fà mẹ́fà pọ́lọ́fà lóríta mẹ́ta ọ̀fà. Àkọ́kọ́ tó ta sílé ọlọ́fà. Ọba fárífárí ọlọ́fà nígbà tí ń fárí ọlọ́fà ló abẹ́ bọ́lọ́ fárífárí ọlọ́fà. Ọ̀pọ̀ fàfà tọ́lọ́fà ìsàfà ìfà sóríta mẹ́ta ọ̀fà. Ọ̀tá méjì sí gbọ́n lágúdẹ ọ̀pọ̀ ẹyẹ mẹ́fà. Ọ̀tá méjì sí gbọ́n lájà lọ́rùn ọ̀pá kòkòrò kẹrọ bàtà tí jolúfà lẹ́sẹ̀. Ọ̀tá méjì sójú Olódùmarè. Okòfó òfó òfó lọ́fà pápọ̀ òfurufú òfó ọ̀yàndé ndé. Sọ ọmọ pé mo ṣèlérí fún ọ pé wọ́n sọdọ̀kùn wọ́n ní pírí lọ́tà yí àgbàrá wẹ̀yìn adífáfò yigiyigi ń dọ́tí lọ́ọ̀rẹ́ pọ́tà sínú omi ó ti dé ewé abirikolo lónìí. Apá ayé kan ò ní ká ọ. Bá díẹ̀ bá ṣogun tó bá ṣọgbọ̀n àgbò ní òde. Bó ti wulẹ̀ kọ́tà rí ọ̀pọ̀ tó ìwọ ló ń lékè wọn. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. Kíkú ó tó di pé yọ pa ìyá àkókò mo fẹ́ kọ́ ọmọ tó bí ó ti tó gí sọ. Ẹgbẹ́ tó ló mú oṣù tó bá wá rí bẹ́ẹ̀ èmi kan ti dánwó lọ́rọ̀ ara mi èmi kan ti gbómi iye àbí ọ ti gbómi iye ọ̀rẹ́ ti yé mi ọ ti gbómi. ẹ dákun bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tó ògùn agídí kò ní ìfẹ́ lọ́wọ́ bàbá mi lábúlé ìfẹ́ ti gbọ́ èmi ò ti bá ti ṣe mí. Ibi tá ti ń ṣe la ti ń jẹ owó. Bóyá ẹ bá mi kórìíṣà ọjà abiyamọ ìyá mi o. Padà ayé ìbàrẹ̀ àṣẹ̀dá ayé ìbàrẹ̀ òrìṣà tó dòrìṣà lọ. Àtọ́gbà tó dé yìí lọ. Kábíyèsí rẹ̀ ò nílẹ̀. Mo ká yára mo ká ìjẹrò mọ́ kọ́wọ́ ọ̀ràn bó lè là lọ́kùn ẹ̀ àti lóbè. Ọkọ yé wọn kí ẹ̀pẹ́ kí mo bá wọlé. Àjìlọ tútù mo kọ́kọ́ bá wọlé. Níwọ̀n àṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ẹ ṣì kàyéèsí. Mo kí gbogbo yín, mo kí Elédùmarè ọba dẹ́dà ṣẹ̀dá. Mo kí, mo yìn, mo gbé ga o. Èmi ọmọ yín náà ni mo wá tún kí gbogbo ẹ̀yin tá a kólé ayé lé lọ́wọ́. Mo kí ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin fans mi, olólùfẹ́ mi, fámílì mi káàkiri àgbáńlá ayé. Ẹ pé mo tún dé, mo mọ̀ pé tuntun dé mà ní. Àjìlọ tuntun mọ̀ ló tún gbé tuntun dé. Ẹ mọ̀ pé mi ìhèrà tí ò lọ́mọ nú. Èmi ò kí ń bá wọn hèrà tí ò lọ́mọ nú. Ẹ wo mi, fíìmù kan ti jáde sí i, ó kọ́ni lọ́gbọ́n, ó pani lẹ́rìn. Àrí ìmójúdùn ni. Ẹ wo ìnítàn yìí fíìmù tẹ́ ẹ̀ lè wò tán ni. Kò sínú pé wọ́n yìnbọn, kò sínú pé wọ́n ń kọ́ ọmọ lólè. Ẹ bá mi lọ wò ó, tábà wá ní kí ni táìtù ẹ̀. À wà pé orúkọ ẹ̀ ní Òrìṣà Ọjà. Ilé iṣẹ́ wo ló tiẹ̀ fẹ́ gbé jáde ní YouTube náà?
ẹ wò mí ká bẹ̀rẹ̀ múre ní o ìwọ náà ó bẹ̀rẹ̀ múre tiẹ̀ èmi náà ó bẹ̀rẹ̀ múre tèmi látọwọ́ ta ló ti wá dọ́dọ̀ wọn òun ni Aláròyé Jésù ká bẹ̀rẹ̀ múre iléeṣẹ́ tó lágbára bẹ́ẹ̀ bá ti yín sí tẹ́ yín sàn tẹ́ sójú ẹ̀ YouTube ká bẹ̀rẹ̀ múre ẹ rí gedegbe ẹ lọ bá mi wo ẹ̀yin olólùfẹ́ mi o mo rí yín rán. ẹ bá mi òrìṣà ọjà abiyamọ ìyá mi o. POS ibi tá a ti ń ṣe la ti ń jẹ owó POS àwa ò lọ́nà méjì ju ká ṣiṣẹ́ wa lọ owó POS ọ̀nà fún lọ́nà owó POS ẹni odùmọ́ kò gbọ́dọ̀ sọ pínrín rárá owó POS àwa ló ń sọ lọ́wọ́lọ́wọ́ owó POS iṣẹ́ kékeré owó ńlá wà owó POS iṣẹ́ kékeré èrè púpọ̀ ní owó POS wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́rin bá ń dùfẹ́ èèyàn kan ni ó gbafẹ́ bẹ́ẹ̀ ni mẹ́ta bá ń dùfẹ́ o èèyàn kan ló máa gbafẹ́ bẹ́ẹ̀ ni méjì bá ń dùfẹ́ o èèyàn kan ni ó gbafẹ́ ni ó gbẹ́fẹ́ dọ́lé o tí bá ti léfẹ́ kí n máa bá fẹ́ tí bá ti léfẹ́ kí n máa bá fẹ́ tí bá ti léfẹ́ kí n máa bá fẹ́.